Ogún ojú mi ni gbogbo dúkìá tí mo ní, Malami ń tako EFCC. Agbẹjọ́rò àgbà orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí Abubakar Malami ti bẹ̀rẹ̀ ìjà òfin tó lágbára pẹ̀lú àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìpàsípààyọ owó ní Nàìjíríà ìyẹn EFCC lórí ẹ̀sùn àkọ́kọ́ tí wọ́n fi kàn pé ọ̀pọ̀lọpọ̀ dúkìá rẹ̀ ló fi owó ìwà ọ̀daràn kó jọ. Nínú àkọsílẹ̀ tó fi sílẹ̀ níwájú ilé-ẹjọ́ gíga nílùú Àbújá tí àwọn akọ̀ròyìn rí ní ọjọ́ Ajé Monday, Malami sọ pé gbogbo ohun ìní tí wọ́n dárúkọ nínú ìwé ẹ̀sùn ọ̀hún ní oṣù kínní ọdún 2026 ni òun rà lọ́nà tó bófin mu láti inú ọdún púpọ̀ iṣẹ́ agbẹjọ́rò, ìṣòwò àti òwò tí ó ti kéde tẹ́lẹ̀ rí. EFCC ti gba àṣẹ láti ilé-ẹjọ́ láti gbé ìgbésẹ̀ lé àwọn dúkìá Malami lórí ẹ̀sùn pé àwọn ohun ìní náà ní ìbáṣepọ̀ pẹ̀lú owó àìlófin. Ṣùgbọ́n Malami sọ pé àjọ náà kò fi ẹ̀rí tó péye hàn pé àwọn dúkìá náà ní ìbáṣepọ̀ pẹ̀lú ìwà ọ̀daràn kankan, ó sì pe ẹ̀sùn náà ní àròsọ lásán. Ó ní kò sí ìwé kankan níwájú ilé-ẹjọ́ tó fi hàn pé òun fi owó ìwà ọ̀daràn ra àwọn ohun ìní wọ̀nyí. Abala pàtàkì kan nínú àwíjàre Malami ni pé EFCC pọ́n iye àwọn dúkìá náà ju bó ṣe yẹ lọ láti lè mú kí ẹjọ́ wọn lágbára. Ó sọ pé àwọn ilé tí wọ́n rà fún ọgọ́rùn-ún mílíọ̀nù náírà ni wọ́n sọ di ọ̀pọ̀lọpọ̀ bílíọ̀nù náírà. Gẹ́gẹ́ bó ti ṣe sọ, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nínú ìṣirò dúkìá ti fi iye gidi tó kéré sí èyí tí àjọ EFCC sọ síta ọ̀hún. Malami sọ síwájú pé oríṣiríṣi ibi ni owó òun ti wá pẹ̀lú ọdún 23 jù bẹ́ẹ̀ lọ nínú iṣẹ́ agbẹjọ́rò, ìdókòwò nínú ilé ìtura, ọ̀gbìn àti ètò ẹ̀kọ́. Ó tún sọ pé owó náà wá láti àwọn ilé ìfowópamọ́, títà ohun àti àwọn ìdókòwò mìíràn pẹ̀lú ẹ̀bùn àti owó láti ìtẹ̀jáde ìwé. Ó fi kún un pé gbogbo owó wọ̀nyí lòun ti kéde lọ́dọ̀ àjọ Code of Conduct Bureau gẹ́gẹ́ bí òfin ṣe pàṣẹ. Yàtọ̀ sí àríyànjiyàn owó, Malami tún fẹ̀sùn kan EFCC pé wọ́n kọjá agbára wọn. Ó sọ pé àwọn òṣìṣẹ́ àjọ náà gba àwọn ìní láì ní àṣẹ, wọ́n lé àwọn ọmọ àti ẹbí òun jáde kúrò nílé, wọ́n sì gba àwọn ìwé pàtàkì lọ.